أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. akíọlọ ọba tí kìkì tọ́ sí atọ́lọ́ takí atọ́rọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún adéwálé anábà Muhammad sallallahu alayhi wa sallam. Kí ìkẹ́ náà kó má mọ lórí anábì nìkan, kó má bá gbogbo àwọn ará ilé, àwọn sàhábà, àwọn kùlàfọ́ rashidun àti gbogbo àwọn afẹ́sìn tí wọ́n ti bọ́ sálì kìyàmá. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́ba wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún gbogbo àwọn afẹ́sìn tí wọ́n jíṣẹ́ Ọlọ́run, tí wọ́n gbé òdodo dání, tí wọ́n bẹ láyé. Ẹ̀mí gígùn àtàlékún àláfíà ọlọ́ba wa ṣe fún wọn. Àwa kí gbogbo ẹ̀yin yá wa, ẹ̀yin bàbá wa, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà pẹ̀lú gbólóhùn pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀yin yá wa, ẹ̀yin bàbá wa, ṣe ọ̀rọ̀ tá fẹ́ sọ nípa èyí ó náà ni pé nǹkan tí ò dáyàn lójú èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀yin yá wa, nǹkan tí ò bá dẹ́ ẹ lójú, tí ò dáyàn lójú, èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. Alukurani kọ́ anabi gan ò fẹ́ rárá kéèyàn máa sọ nǹkan tí ò dá lójú, nǹkan tí ò mọ̀. Alukurani ní a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Alukurani ní wala taqfu ma laysa laka bi ilmun. Alukurani ní má dúró lórí nǹkan tó bá mọ̀ nípa ẹ̀. Ọlọ́run ló sọ, Ọlọ́run wala taqfu ma laysa laka bi ilmun, má dúró lórí nǹkan tó bá mọ̀ nípa ẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Alukurani tún ní inna ba'da zanni ismun. Alukurani ní dájájú apá kan àbá dídá ẹ̀ṣẹ̀ ni. Anabi ní ijtarisu minan nasi bisu izanni. Anabi ní ẹ jìnnà sáwọn èèyàn bisu izanni pẹ̀lú máa dábàá bú. Ẹ̀yà wa, Alukurani sọ, hadith anaba Muhammad sallallahu alaihi wasallam, Anabi náà sọ, ṣẹ́rí pé alálòkù ìranù, ṣẹ́rí pé ẹni téèyàn jìnnà sí, ẹni bú, ẹni òfò, ẹni àdánù téèyàn jìnnà sí ní alálòkù ìranù. Ẹ̀yà wa, a sọ fún pé a ní ìranù tó jogún látara bàbá ẹ̀ ni. Ẹ̀yà wa, ṣé bàbá ẹ̀ ò rí kó tó di pé ó jáde, kó tó wá jáde wá sọ̀rọ̀ nǹkan tí ò mọ̀ nípa ẹ̀ tí ò dá lójú? Ṣé bàbá ẹ̀ ò rí? Àní ìranù kan náà ni bàbá ẹ̀ ò lè kọ́ wa bàjẹ́ fún un, torí ìwà bàjẹ́ náà ló wà lọ́wọ́ bàbá ẹ̀. Ìranù yẹn ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ni. Alukurani ní inna ba'da zanni ismu, dájájú apá kan àbá dídá ẹ̀ṣẹ̀ ni. Anabi ní jitarisu minan nasi bisu izanni. Anabi ní ẹ jìnnà sáwọn èèyàn pẹ̀lú máa dábàá bú. Ẹ̀yọ́ ẹ bàbá wa, alálòkù ìranù ṣe ti pé ẹni òfò, ẹni àdánù, ẹni téèyàn lẹ̀ ló kò pa ni, ẹni téèyàn jìnnà sí tààrà, òun ni alálòkù ìranù. Kí nìdí? Nǹkan tó já sí pé ó dájú. Àfá Saheed Shittu mú oníjálàbí tí ń purọ́ àfó oníjálàbí. Àfó oníjálàbí yẹn rèé o, ẹ̀yà ojú ẹ̀ lélẹ́yìí ẹ wò ó. Àfá Saheed mú àfó oníjálàbí, Àfá Saheed mú. Ó wá jáde, ó wá ní Àfá Saheed wọ́n stage manage ni, wípé wọ́n plan yẹn, wípé fíìmù ni, àwọn ni director, Sheikh Mufolorunsho àwọn ni kí producer, àfáwà Sheikh Suleiman Isaoke àwọn ni continuity. Jẹ́rí pé lérí bú lélẹ̀. Nǹkan tí ò dá lójú ó wá ń sọ̀rọ̀ nípa ẹ̀yà ẹ̀ bàbá wa. Ṣé mo pé adé ń tẹnu mọ́ pé nǹkan tí ò bá dáyàn lójú èyàn ò gbọ́dọ̀ máa sọ. Ṣé ti pé alálòkù ìranù wallahi azim, aqsamtu billah, mo búra pẹ̀lú Ọlọ́run, wallahi ẹni téèyàn lẹ̀ ló kò pa, ẹni téèyàn jìnnà sí ni alálòkù ìranù, ẹni téèyàn jìnnà sí gidi, téèyàn jìnnà sí tààràtààrà
torí anabi ní ìjìtẹ́rì suwomina nasi bisu izanni anabi ní jìnnà sáwọn èèyàn pẹ̀lú màdàbàbù anabi gan fẹ́ ẹ̀dàkùn ẹ wá wá dúró ẹ̀ṣẹ̀ tí oníkùránì tó ti ṣe ọlọ́run kódà ọlọ́run lè dáríjì àfi tó bá jáde tó bá kó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ padà ọlọ́run lè dáríjì àfi tó bá jáde tó sọ pé irọ́ ló ń pa o wàlá ìjọba sì lè jáde ọlọ́run lè dáríjì orí burúkú yẹn á lè máa bá gbọ́ àwọn ọmọdọ́mọ ẹ̀ ẹ̀yin yá wa ẹ̀ bàbá wa ẹ jẹ́ sọ àṣírí kan fún yín kí ni ìdí tí oníkùránì tó fi jáde tó fi sọ̀rọ̀ tó fi wá sáré sọ̀rọ̀ pé wọ́n stage manage ni kí ni ìdí ẹ̀ ni pé ṣẹ́rí platform wọn yẹn gbogbo àfa tó wà ń bẹ àfẹ́ ẹlẹ́bọ ni gbogbo wọn ni wọ́n pè ẹ̀yà wa eléyìí bù kan nínú àwọn àfẹ́ ẹlẹ́bọ yẹn nígbà tí wọ́n sọ̀rọ̀ jálàbí àti látìmù eléyìí bù kan pè wọlé ó ní kò sí iṣẹ́ tí ò sí 419 níbẹ̀ ẹ̀yà wa ṣùgbọ́n bójúmu káwá sọ pé nínú iṣẹ́ àfa 419 wà ń bẹ̀ eléyìí bù kan nínú àwọn àfẹ́ ẹlẹ́bọ yẹn náà ló sọ nínú platform yẹn gbogbo àwọn àfa tó lórí platform yẹn eléyìí bù ní gbogbo wọn àfa ẹlẹ́bọ ní gbogbo wọn wọ́n wá ń bẹ̀rù káṣírí wọn má tú ẹ̀yà wa bí a Sheikh Saheed Shittu ṣe ń ba lọ kò sígbà táṣírí bá bẹ́ẹ̀ ò ní tú kò sígbà tí àṣírí gbogbo àwọn àfa ẹlẹ́bọ yẹn kò sígbà tí àṣírí wọn ò ní tú torí gbogbo wọn pátá gbogbo wọn kò sẹ́ńtọ́ àti gbà gbogbo wọn ti gbáyàn rí ẹ̀rù wọn bá wọn ó wá sáré jáde ó ní àfa Saheed wọn stage manage ni alálòkù ìranù ẹ̀yà wa ohun tá a fi pè ní alálòkù ìranù nìyẹn kì í ṣe oníkùránì ẹni tí kò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run kò tẹ̀lé ọ̀rọ̀ Ànábì àwọn pẹ̀lú oníkùránì kì í ṣe alálòkù ìranù níṣẹ́ ìranù yẹn ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ni àní alálòkù ìranù ni wọ́n bẹ̀rù lórí platform wọn ò fẹ́ jẹ́ kí iṣẹ́ wọn já wọ́n ti rí pé bí Tafa Saheed ń báṣẹ́ lọ yìí iṣẹ́ ń bọ̀ wá kàn àwọn ẹ̀fà mẹ́ta tó Tafa Saheed ń ṣe ó ti rí pé yóò padà wá kàn àwọn gbogbo àwọn afẹ́ ẹlẹ́bọ ló wà lórí platform ẹ̀ gbogbo wọn pátá wàlá èèyàn gidi kan wọn platform ẹ̀ gbogbo àwọn afẹ́ ẹlẹ́bọ ẹ̀ ni gbogbo pátá ló wà ní platform ẹ̀ gbogbo àwọn afẹ́ ẹlẹ́bọ ẹ̀rù wá ń bà wọ́n pé ibi Tafa Saheed ń báṣẹ́ lọ yìí iṣẹ́ wọn á já àṣírí wọn á tú kódà bàbá rẹ̀ gan kò sígbà tí iṣẹ́ ò ní kan bàbá ẹ̀ kò sígbà tá a ṣe bàbá ẹ̀ náà ní tú ẹ̀rù wa ń bà ó wá sáré jáde ó wá ní àfa Saheed stage manage ni ẹ̀yà wa tí gbogbo wa dẹ̀ rí tí gbogbo wa rí Tafa Saheed mú àfa yẹn tí wọ́n gbá mú gidi tí ò lè bọ́ àfa Saheed mú àfa yẹn ò lè bọ́ wàláì làzim wa ni wọ́n stage manage ni àfa yẹn tún pè lánàá àfa yẹn tún bẹ̀bẹ̀ ní pé kó jọ ojú ń tì òun pẹ̀lú fọ́tò tó ń gbé síta yẹn oníkùránì alálòkù ìranù ìwọ ló tú àṣírí àfa yẹn síta o ìwọ gangan ló jẹ́ kí píṣọ àfa yẹn jáde gbogbo àwọn ọmọdọ́mọ rẹ àti ìwọ àti bàbá ẹ gbogbo pátá ẹ̀ṣẹ̀ sìnkú àtúbọ̀tán yóò ní dá àtúbọ̀tán onírò ò lè dá tẹ́lẹ̀ àtúbọ̀tán onírò ò lè dá ẹ̀kan lè parọ́ wípé ànábì kírun sí yẹ orí lára ẹ̀kan náà lè sọ wípé àfa rẹ ọlọ́run rẹ ni dókítà rẹ ọlọ́run rẹ ni kí ló dé ẹ̀kan náà lè parọ́ mọ́ ànábì pé oníjàlábí lànábì ọ̀rọ̀ yín ò jọ wá lójú nígbà tẹ̀sí lè parọ́ mọ́ ànábì kò fẹ́ tẹ́ni lè parọ́ mọ́ ẹlẹ́rìí bú nìyí nígbà tẹ̀sí lè parọ́ mọ́ ànábì kò sẹ́ni tẹ́ni lè parọ́ mọ́ ẹ̀hún irọ́jọ́ ẹ kó odidi wọn jọ ẹ wá pe ànábì lẹ́lẹ́bọ àtúbọ̀tán yóò lè dá pẹ̀lú wọ́tẹ́ pamọ́ ànábì yẹn àtúbọ̀tán yóò lè dá wájú yóò bọ̀ ní sun wọn alálùkù ìranù ó tú àṣírí àfa yẹn ó jẹ́ kí fọ́tò àfa yẹn jáde gbogbo àwọn ọmọdọ́mọ rẹ ẹ̀sìn lè ṣekú ìwọ gan fúnra rẹ pẹ̀lú nǹkan tó ṣe yìí ọlọ́ọ̀tì ní inna ba'da zanni ismu dádájọ́ àpákan àbájí dẹ́ ẹ̀ṣẹ̀ ni ó ti dẹ́ṣẹ̀ tó bá wá jáde kó jẹ padà oníkùránì wá ṣí ẹ̀ síkún eré búkú abẹ́ kalẹ̀ òfò abẹ́ kalẹ̀ àṣírí àfáàyàn tó dẹ̀ tú
wallahi lazim àṣírí tiẹ̀ náà tú sórí iṣẹ́ yẹn sì ń bọ̀ wá o iṣẹ́ yẹn sì ń bọ̀ wá kàn ẹ́ ó sì ń bọ̀ wá kàn bàbá ẹ̀ gbogbo yẹn àfẹ́ ilẹ̀ bọ̀ tán lórí pílátọ́ọ̀mù iṣẹ́ yẹn sì ń bọ̀ wá kàn yín wallahi lazim lágbára Ọlọ́run àṣírí yóò máa tú lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní lágbára Ọlọ́run àṣírí máa tú lẹ́yọ̀ kọ̀ọ̀kan sẹ́ẹ̀ oníkànnì wa sáré jáde wọ́n sọ pé fasari stage manage ni ẹ̀yà wa ṣe nǹkan tí ò ta lójú ó yá nísìn nígbà tí wọ́n tún wá gbé píjà fáyẹn jáde irọ́ ò ló fẹ́ pa oníkùránì eléri bú ni ẹ o olófò dẹ̀ ni ẹ o tètè alálòkù ìranù eléri bú ni olófò ni ẹ tètè lọ ronú ìṣirọ́ tí wàá pa o nítorí kò sí nǹkan tó lè ṣe kò sí nǹkan tó lè ṣe o gbogbo rẹ́kọ̀dì àfáyẹn gbogbo báfáyẹn ṣe bóbìnrin obìnrin yẹn sọ̀rọ̀ bó ṣe ń dààmú obìnrin lóbìnrin kó fẹ́ fẹ́ gbogbo rẹ́kọ̀dì pátá lọ́wọ́ lọ́wọ́ Fasaidi ètò lọ ronú ìṣirọ́ tó fẹ́ pa o torí o ti lọ ṣe pósítà ìlérí bú o ti fẹ́ jáde tó wọ́n fẹ́ parọ́ ẹ̀yà wa ẹ̀yìn bàbá wa ṣé kò tó wá fojú hàn pé ẹ̀yà wa ẹ̀jọ̀ ta lè lérí bú báyìí ta lọ ta ìsìlámù gan báyìí ẹ̀yà wa ta lọ ta ìsìlámù gan báyìí ṣe alólùkù àwọn àti bàbá àwọn lọ ta ìsìlámù báyìí àwọn gangan ní ọ̀tá ìsìlámù ibi dandan Ọlọ́run la'anatullahi alal kazibin èpè tọ́lọ́ ń ṣe láwọn òkúrọ́ alólùkùnrin ó ti kúrọ́ la'anatullahi alal kazibin ibi dandan Ọlọ́run yóò sì máa bọ̀ ó ti kúrọ́ gbogbo ayé náà dẹ̀ ti mọ̀ pé ó ti kúrọ́ òun náà Fasaidi stage manage ẹ̀yin àwọn ẹ̀yin bàbá wa ẹ̀rí kan tó ṣẹlẹ̀ lánàá gbogbo alárí kan tó ṣẹlẹ̀ wọ́n fótó àfáyẹn jáde àfáyẹn kan tún pè lánàá àfáyẹn tún pè ṣé kò tán àfáyẹn tún pè ó tún bẹ̀rẹ̀ ṣé kò tán alẹ́lùkù ìranù ìwọ ló tú àṣírí àfáyẹn síta àṣírí ò ní bò la'anatullahi alal kadhibin bí dandan Ọlọ́run máa bọ̀ lágbára Ọlọ́run la'anatullahi alal kadhibin ibi dandan Ọlọ́run àgbákò Ọlọ́run òfò Ọlọ́run yóò máa bọ̀ bó ṣe tú àṣírí àfáyẹn síta bó ṣe parọ́ má Fasaidi bó ṣe parọ́ má Fasaidi àti gbogbo àtúbọ̀tán rẹ̀ ò ní dá o Ọlọ́run ti gbogbo ìpè tí mo ṣe lé èyí Ọlọ́run fún Ọlọ́run ti ṣe pèlè yín nítorí irọ́ tí wọ́n bá ìgbésí ayé yín jẹ́ ẹ̀yà wa à ń sọ fún yín pé àní kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ò ní purọ́ ṣe mo bá sọ fún yín ẹ̀yà wa ẹ wá dúró rọ́tà yẹn pa ẹ bá Fasaidi ṣe mú àfa yẹn àfa ní Fasaidi ti bímọ Fasaidi sọ pé àwọn èsì bímọ kírísítàfò lè rí iná pọ́ Fasaidi ti bímọ à ń sọ fún yín pé irọ́ ni wọ́n pa sẹ́ẹ̀ irọ́ làwọn afá yìí ń pa àwọn afẹ́ ilé bọ̀ àwọn fóònù jálàbí yẹn irọ́ ni wọ́n pa kò sí yàtọ̀ láàrin jálàbí àti láti mú ẹ̀yà wa kò sí nínú jálàbí gangan inú bẹ̀ ní láti mú wà gangan inú jálàbí gangan nínú láti mú wà gbogbo yẹn àfọ̀ ní jálàbí gbogbo yẹn pátá òní láti mú ni kò sí àfọ̀ àtúnṣe jálàbí tó ní ṣe láti mú mo ṣe ń tẹnu mọ́dì sí mo dẹ̀ dúró sórí ẹ̀sẹ̀ mo dúró sórí pé kò sẹ́fà tó ṣe jálàbí tó máa ṣe jálàbí tí ó jókòó ti jálàbí tó ní ṣe láti mú yóò yọ òkúrọ́ yóò jẹ́ gèfèrí yóò jẹ́ alábòsí ẹ̀yà wa ẹ dákun ẹ jẹ́ ká wo adúrú irọ́ tí àwọn oníkùránì ti sọ ẹ dákun ẹ jẹ́ ká tún wò ó sìn ẹ jẹ́ ká wò ó ẹ̀yin àwọn bàbá wa ẹ jẹ́ ká wò ó náà àkọ́kọ́ náà ó sọ̀rọ̀ ó ní pé Sheikh Imran lọ́rùn Fasaidi Shittu iṣẹ́ ẹ̀yin wa ṣe rí alálùkùránù àti pọ̀pọ̀ rẹ̀ ò lè dá o ó ní Fasaidi ló wọ́n ó ní Sheikh Imran ló rán Fasaidi Shittu iṣẹ́ nìkan tí ò dá lójú tí ò rí ó dẹ̀ sọ wàláì ṣó mọ̀ pé tí Sheikh Imran bá fẹ́ gbé ẹ tó bá fẹ́ ṣẹ̀wọ̀n lórí ẹ̀ wọ́n máa gbé ọ wá dẹ̀ ṣẹ̀wọ̀n torí ò ní proof ẹ̀ proof tó ní ò ní proof ẹ̀ sẹ́ ò ní proof ẹ̀ alálùkùránù irọ́ tó wá fẹ́ bà yé yín jẹ́ àti wà tí bá bẹ́ẹ̀ irọ́ tó wá bà yín jẹ́ ẹ̀yà wa ìdí nìyẹn o tó fi sáré jáde pé irọ́ la Fasaidi ń pa o
ó ti rí pé nǹkan tó fàṣẹ ayédè ń bá lọ yìí iṣẹ́ yẹn á sì padà wá kún àwọn gbogbo àwọn afáyẹlẹ bọ tó wà lórí pílátífọ́ọ̀mù yẹn iṣẹ́ yẹn á sì padà wá kún wọn ó ti rí ó sì mọ̀ pé àṣírí gbogbo wọn yóò tú lẹ́kọ̀ọ́ kan ẹ̀yà wa táwa là ṣe bí báyìí ojú àṣebí ti hàn ojú òpùrọ́ ti hàn ta ló purọ́ báyìí ẹ̀yà wa ta ló ń sọ òdodo báyìí ẹ̀yà wa gbogbo ayé ti rí báyìí o ó ti lọ ṣe pósítà o ó ti fẹ́ parọ́ kan lálẹ́ yìí nìyẹn o ó ti fẹ́ parọ́ èpè tọ́lọ́dẹ̀ ṣẹ́ láwọn òpùrọ́ lé lórí yóò dẹ̀ máa jà lórí àtúbọ̀tọ́ yóò ní dá iwájú yóò ní sunwọ̀n kí ló dé tí bàbá ẹ̀ tí ò lè kọ gbogbo irọ́ tó ń pa yìí kí ló dé tí bàbá ẹ̀ ò lè kọ fún ẹ kí ló dé tí bàbá ẹ̀ ò rí pósítà tó ṣe àbí kí ló dé tí bàbá ẹ̀ ò lè kọ fún ẹ kí ló dé tí bàbá ẹ̀ ò lè kọ fún ẹ kí ló dé gangan kí ló dé gbàdúrà sí pé ìranù yẹn ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ni ẹ̀yà wa ṣe ti rí pé alálòkùnrin yẹn ó ti stamp ẹ̀ pa yóò máa jẹ bẹ́ẹ̀ lọ títí láéláé torí erí bú ní í ṣe ìranù ní í ṣe ṣùgbọ́n irọ́ tó wá pa yìí tí gbogbo ayé ti rí irọ́ tó pa yìí tí gbogbo ayé ti wá rí gbogbo ayé kan ti rí pé ó ti parọ́ ọlọ́dẹ ti ní la'anatullahi alal kazibin bí dandan ọlọ́run yóò máa bá gbogbo àwọn òpùrọ́ bí dandan ọlọ́run yóò máa bọ̀ erí bú ọlọ́run yóò máa bọ̀ àgbákò ọlọ́run yóò máa bọ̀ àfi tó bá tẹ̀lé tó bá kọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ padà tó bá kọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ erí bú ọlọ́run àgbákò ọlọ́run fún ọlọ́run yóò máa bọ̀ àti wà àtàrà ọmọdọ́mọdọ́mọ rẹ àti gbogbo fámìlì yín tó fi mọ́ bàbá ẹ̀gbọ́n bí dandan ọlọ́run máa bá yín erí bú ọlọ́run máa bá yín òfò ọlọ́run máa bá yín pẹ̀lú irọ́ erí bú tó ń pa yẹn pẹ̀lú irọ́ tó pa ojú tí wọ́n hàn sáyé báyìí ẹ̀yà wa ṣe ẹ má jẹ́ ká bá wọn dán wo wọ́n pé a fẹ́ máa dábàá bú wọ́n pé ikọ̀ tó dá lójú ká máa sọ ẹ̀yà wa ẹ má jẹ́ ká bá wọn dán wo ọlọ́run ti ṣépè ilé irú àwọn ẹni bẹ́ẹ̀ o ànábì gan ò fẹ́ o lànàbì fi ní jìtẹ́rì súnmínà náà síbi sún ìzọ́ ni ẹ jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ ẹ má sún wọn rárá gbogbo tó bá ti ń dábàá bú ẹ jìnnà sí wọn ẹ jìnnà sí wọn tẹ́fẹ́tẹ́fẹ́ ṣe ti alálùkùránù kì í ṣe ẹni téèyàn súnmọ́ kò ṣe ẹni téèyàn jìnnà sí ni o àwọn gbogbo àwọn tó súnmọ́ náà tẹ́lẹ̀ gbọ́ àwọn afẹ́ ilé bọ́ àwọn afárá tí mú gbogbo náà lọ́wọ́ lọ́ndẹ̀ ọlọ́run aṣáàmọ̀ ẹni kankan wá o ọlọ́run ò ní sọ wá nù o ọlọ́run má ṣì wá lẹ́nu o ọlọ́run má ṣì wá lọ́nà ọlọ́run má jẹ́ àṣẹbọ ọlọ́run má jẹ́ àṣẹbọ à ń bẹ̀ ọlọ́run ni o gbogbo orí gbogbo tálùkùránì ṣe yìí ọlọ́run àwọn ọmọdọ́mọ wa má jọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn má jọ kúrò nínú àwọn ọmọdọ́mọ wa o alálòkù ìranù gbogbo òfò tẹ́ ń ṣe yìí ọlọ́run má jẹ́ ká ọmọdọ́mọ wa bá wọn ṣe o tó èpè tí ẹ ti ń já àwọn ọ̀rẹ́ di bọ́ ṣe wà yẹn wọn ọ̀rọ̀ náà báyọ̀ ló fi ń sáré ẹni wá ṣe bla 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 yóò àmà já ẹ̀rí pé ẹ̀mẹ̀wá làgbádá ń jábọ́ lọ́rùn ẹ̀ lánàá yẹn irọ́ tó fẹ́ pa yẹn ló ń yí lórí gbogbo ìlàkà ìwọ̀n sẹ́túmẹ́ǹtì wọn irọ́ ni ẹ̀rí pé agbádá ń jábọ́ lọ́rùn ẹ̀ lẹ́mẹ̀wá ẹ̀ máa ní fọwọ́kọ́ agbádá eléyìí bú òpùrọ́ oníkùránì alálòkùránì òpùrọ́ ni ẹ́ olè ni ẹ́ òpùrọ́ ni ẹ́ òpùrọ́ ni ẹ́ alálòkùránì òpùrọ́ ni ẹ́ gbogbo ayé dẹ̀ ti mọ̀ pé òpùrọ́ ni ẹ́ àṣírí ẹ̀ ti tú bẹ́ẹ̀ yẹn ìgbà àṣírí àfáàyàn tó wá tú mo tún ṣe pèlè ẹlẹ́ẹ̀kan ṣiṣẹ́ àṣírí ò ní bò gbogbo àsopọ̀tọ́ ayé ò ní da torí wọ́n ló jẹ́ kí Peter fáyẹn jáde lérí bú ọlọ́run àṣàmẹ́yìn kankan wá o ọlọ́run má jẹ́ bá wọn ṣiṣẹ́ bọ́ o ọlọ́run abẹ́ ni má jẹ́ ká bá wọn ṣiṣẹ́ bọ́ ọlọ́run gbogbo òṣì táwọn anúkọ́ ní ṣe ọlọ́run má yẹ ká ọmọdọ́mọ àkọ́ndíje kó bá wọn ṣe o wala hawla wala quwwata illa billahi